Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi, a kú òwúrọ̀, a kú ọ̀sán, a kú ìyálẹ̀ta, a dẹ̀ kú alẹ́. Ẹ ṣé gan-an ni, níbikíbi tẹ́ tí ń gbọ́ wa. Lápẹ́ lásìkò yín lọ́hùn. Ẹ ṣé gan-an ni bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. A dẹ̀ ń rọ́wọ́ yín. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń bá wa subscribe, tẹ́ ẹ̀ bá wa like, tẹ́ ẹ̀ dẹ̀ bá wa share. Ọlọ́run á dúró tì yín, ààbò Ọlọ́run á dájú lórí gbogbo wa. A ó máa rí yín bá o. Àwa la máa wá, ẹ̀yin la máa bá. Lágbára Kristi kankan ò ní ṣẹ̀mí wa o. In Jesus name. Amen. Ẹ̀yin èèyàn mi, nǹkan tá a tún gbọ́, allegedly ni o. Wọ́n wá ní Queen Naomi lọ sí palace Ọọ̀ni. Wọ́n ní bó ṣe dé palace ṣá. Ṣé mo ọmọdé ò lè ṣe kí wọ́n sì ṣe ọmọdé wọn àti Tádé. Wọ́n lọ́mọ yẹn wá lọ ṣeré ní balcony. Balcony ní nǹkan tá a rí gbọ́. Nǹkan tá a rí gbọ́ allegedly. Nǹkan tá a gbọ́ ní pé Tádé ní ká wò. Wọ́n ló lọ ṣeré ní balcony. Níbi tó ti ń ṣeré balcony ni Mariam lọ bá. Àmọ́ bí wọ́n lè ní Naomi àti Kábíyèsí wọ́n wà ní chamber tó ń discuss. Kọ́mọ kàn lè ṣeré ni o ní balcony nílé bàbá ẹ̀. Wọ́n ní Mariam lọ bá. Wọ́n ló dẹ̀ yọ ọ̀bẹ. Lọ bá ń bẹ̀. Pé ìwọ ń tiẹ̀ tó wá. Ìjọba tún rí ẹ. Ìjọba tún rí ẹ ní palace. Ìjọ tó bá tún tẹ̀lé mọ́mì ẹ wá. So palace wà àti wọ àti mọ́mì ẹ pé wò. Ó máa fi ọ̀bẹ gé yín lọ́rùn. Ó ní, ọ̀bẹ bí báwo? Ọ̀bẹ. Ó ní àbí ṣo fẹ́ kú? Ó lọ́mọ yẹn sọ pé ó tì. Òun ò fẹ́ kú. Ó ní tí bá tún rí ẹ, tó bá tún tẹ̀lé mọ́mì ẹ wá sí palace, ó lóun máa pa ẹ́. Bí àti wọ àti yẹ́ ẹ kó máa pa ẹ́. Ṣùgbọ́n nǹkan tí mo sọ, wọ́n á ní òkè òwúrọ̀. Àbí ó fẹ́ kú? Ó lọ́mọ yẹn ló tì. Ní wàá rí nǹkan tí máa fojú ẹ rí. Ṣùgbọ́n tí bá gbọ́ kó sọ fún mọ́mì ẹ, tí ó máa pa ẹ́ ni. Bá sọ fún mọ́mì ẹ pé ó máa pa ẹ́ ni. Á sọ fún mọ́mì o. Má dẹ̀ sọ fún Kábíyèsí o. Ọmọ yẹn ní o. Bí ọmọ yẹn ṣe wá bẹ̀rẹ̀ sí ní ké nìyẹn. Ó lè sunkún lọ bá, ó lè sá kúrò níwájú Mariam. Ó di ọ̀dọ̀ mọ́mì ẹ̀ lẹ́lẹ́lẹ́ ní chamber. Ibi tóun àti Kábíyèsí wà. Wọ́n ṣe wá sunkún lọ bá ìyá ẹ̀ nìyẹn. Wá bá ìyá ẹ̀ pé, kí ló dé Tádé? Kí ló ṣe ẹ́? Ó ní olórí Mariam ni o. Olórí Mariam ni. Ṣé mo pé òun náà ti ń gbọ́? Ọmọ tó ti ń lọ bí before you know it, ó ti wọ 5 years. Àwọn ọmọ 2 years ti ń sọ̀rọ̀. Àwọn ọmọ 3 years gan ti ń sọ̀rọ̀. Wọn ò ṣe ní sọ̀rọ̀. Ó ní bọ́mọ yẹn ṣe. Ó sọ pé olórí Mariam ló lóun fẹ́ pa òun. Ó mú ọ̀bẹ wá bá wọn ní balcony pé ó lóun máa pa òun. Òun àti mọ́mì òun. Kó má wá sí palace mọ́. Mo sọ fún òun. Ọmọ yẹn ṣá explain fún ìyá òun. Ó ṣà máa ọmọdé. Nǹkan tó bá rí náà máa sọ. Bọ́ọ̀ tí ẹ̀ sọ tán. Kàn sọ gbogbo ẹ̀ wá sọ ìwọ̀nba díẹ̀ tó lè rántí. Ẹ̀yin èèyàn mi, ẹ rí pé ìyẹn náà lágbára. Wọ́n ní bọ́mọ yẹn ṣe sunkún lọ bá ìyá ẹ̀ yìí. Bí ìyá ẹ̀ ṣe wá ní, Kábíyèsí ṣé òun gbọ́? Wọ́n ní Kábíyèsí wá fọmọ yẹn mọ́ra. Pé ta ló ń tọ̀? Wọ́n ní olórí Mariam ni. Ló lóun fẹ́ pa ẹ́. Bí Kábíyèsí kàn ṣe kó dìde, òun àti olórí Naomi. Wọ́n ṣe fò dìde nìyẹn.
wọ́n bá ránṣẹ́ pé wọ́n bá ránṣẹ́ pé kínní wọ́n ti ránṣẹ́ pé kíákíá ní kábíyèsí lọ́ba. Naomi àbí Mariam wọ́n ní bó ṣe dé nìyẹn. Kí ni nǹkan tó sọ fún ọmọ yìí? Kí ni nǹkan tó ṣe fún ọmọ yìí? Tọ́mọ yìí sì wá sunkún wá bá wa ní chamber. Ó ní òun ò ṣe kankan fún gbá. Kí ló ń ṣe fún ẹ? Òun ò rí o, òun ò mọ o, òun ò ṣe o. Ọmọ yẹn wá dákẹ́. Wọ́n wá narrate gbogbo nǹkan tí Mariam tó sọ nípa ọmọ yẹn tó sọ fún ọmọ yẹn. Bó sọ ọmọ yẹn kàn déédéé ké ni. Ó ní òun ò ṣe nǹkan kan fún un. Ń gbọ́, kí lòun ṣe fún ẹ? Kí lòun ṣe fún ẹ? Ọmọ yẹn wá sọ pé òun máa pa òun. Pé òun àti ìyá òun ò gbọdọ̀ wá sí palace yìí mọ́ o. Pé tó bá ti rí palace pé òun máa pa òun. Ń gbọ́ ṣó tún gbọ́ nǹkan tọ́mọ yẹn sọ ní kábíyèsí. Ṣé ọ̀rọ̀ ọmọdé ni kábíyèsí fẹ́ máa tẹ̀lé? Ó lè jẹ́ pé ọmọ yẹn ń sùn, ó ti lálàá kan rí o. Ó ti lálàá o. Ó yàlá ló lá tó fi sọ pé òun nígbà orí mi lé ni. Ọmọ yẹn ní yẹ̀sì pé òun rí ẹ. Ó wá bá wọn ní bákónì torí ló fẹ́ pa òun. Pé káwọn má wá sí palace mọ́. Wọ́n ní ilé bàbá ọmọ máa ń ba ọmọ lẹ́rù. Pẹ̀lú gbogbo nǹkan tí ọmọ yẹn sọ tí Mariam sọ fún òun. Ṣá máa sọ pé ọmọ yẹn pé irọ́ ló pa. Ọmọ yẹn ní òun pé sì ló sọ bẹ́ẹ̀ fún òun, ó sọ bẹ́ẹ̀ fún òun, ó sọ bẹ́ẹ̀ fún òun. Wọ́n ní kábíyèsí ò mà gbálẹ̀ yọ. Ó ní Mariam, ọmọ mi wá síbí, wá sí ilé mi. Ìwọ ni o fẹ́ pa á. Ó máa lọ pa àwọn ọmọ tiẹ̀, àwọn ọmọ tiẹ̀ ló ń lọ pa. Ó fa àwọn ọmọ ẹ lẹ̀ ní ọ̀dọ̀ ọkọ ẹ̀. Ó wá sí palace mi, ọmọ tèmi ló fẹ́ pa. Ó ti tán fún yín gbogbo ẹ̀yin olórí. Òun plan òun lórí yín ẹ̀dá kan mọ̀ pé òun á ṣe ṣégè mẹ́wàá fún yín. Pé ìwọ sọ pé o fẹ́ pa wọ́n tó. Wọ́n ní Naomi wá sọ fún kábíyèsí. Ṣé mọ̀ pé ìyẹn náà kò ń pẹ́ sunkún. Kò ń pẹ́ bẹ̀rẹ̀ sí ní máa ṣe tiẹ̀ sí ó ti ń bínú. Ó ti ń bínú ṣé mọ̀ ọmọdé yìí ni kò tí ì ní ààyè akẹ́bọ̀ jẹ. Ṣùgbọ́n tó wá pé ti Ọlọ́run kó fẹ́ preach Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run. Odindi ìránṣẹ́ Ọlọ́run tó ní àyà pọ́nbélé. Bẹ́ẹ̀ tí nǹkan tó jẹ́ ti ayé, ó máa wò ni, kò ní sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ tọlọ́run, Ọlọ́run máa ń gbé agbára sínú ayé, ó máa ń wọ̀ lágbára láti sọ̀rọ̀ pẹ̀lú confidence. Wọ́n ní bí ó kàn ṣe fi kábíyèsí, ó kàn fò dìde, ó fi múlẹ̀. Ó ní tadé ni ká wò, ó yẹ ká jẹ́ ká máa lọ. Ló bá sọ fún kábíyèsí, ṣé kábíyèsí rí gbogbo nǹkan tóun sọ fún un? Ṣé kábíyèsí rí gbogbo nǹkan tóun sọ fún un? Ṣùgbọ́n òun ti sọ fún kábíyèsí pé ká wá nǹkan ṣe, olóò máa wá nǹkan ṣe sí. Ká wá nǹkan ṣe, olóò máa wá nǹkan ṣe sí. Ohun nǹkan tóun ṣe fẹ́ wá sí palace lélẹ́yìí o. Tóun bá wá sí palace, tírú eléyìí, òun ò tí ì wá sí palace, òun wálé ẹ̀kọ̀ọ̀kan. Mariam ò jẹ́ ní gbogbo wọn ò jẹ́ kí òun gbádùn. Wọn ò jẹ́ kí òun gbádùn ọkọ òun, wọn ò jẹ́ kí òun gbádùn palace. Each time tóun bá ń bọ̀ palace, ó ní àwọn people yìí pé wọn ò ní jẹ́ kí ọkàn òun balẹ̀. Òun ti sọ fún kábíyèsí pé láyé palace yìí òun wá o. Pẹ̀lú bí gbogbo wọn ṣe gbogbo preparation yẹn. Pẹ̀lú bí gbogbo preparation tó ń ṣe. Pé Naomi ń padà bọ̀. Ṣé ẹ rí irú eléyìí rí? Irú nǹkan wo leléyìí? Wọ́n ní kábíyèsí, wọ́n ní olórí Mariam, olórí Naomi kó bẹ̀rẹ̀ sí ní complain kíkan. Tí wọ́n ní bó lórí Mariam ṣe, olórí Naomi
bó ṣe bẹ̀rẹ̀ sí ní bínú nìyẹn. Fún kábíyèsí, wọ́n ṣàní kábíyèsí ń bá a sọ̀rọ̀, ó ṣàká ọmọ ẹ̀ dáhùn. Nǹkan tá a gbọ́ nìyẹn. Kí bá ṣe kí bá ṣe find it, kí ẹ bá like, kí ẹ bá share, kí ẹ bá wá fi sí comment section. Kí ẹ máa wo àwọn ìka, àwọn èṣù bí èyí. Olóòótọ́ pé ó ń lálàá ni. Irú àlàkálà wò ni. Ẹ̀yin èṣù yẹn wá. Ẹ ṣé tó ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá mi share, kí ẹ bá mi like, kí ẹ bá mi ṣe subscribe. Ẹ ṣé o. Bye.